Elizabeth Babatunde ilé ìgòǹbòrò ní Àbọ̀rẹ́rìn ní Èrúwà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahil musharri alladhi sharra'a صيام رمضان للمؤمنين والمؤمنات وأوجب هذا الصيام على الأمة المحمدية صلى الله تعالى عليه وسلم ثم نصلي ونسلم على رسول الله محمد الأمين وعلى آله وأصحابه أجمعين. أيها الصائمون والصائمات السلام عليكم ورحمة الله وبركاته. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo onígbàgbọ́ òdodo pátá kú gbẹ Ramadan. Àwẹ̀ Ramadan 1435 tó ṣe déédéé year 2014 yìí tọ́lọ̀ ní kó sojú ẹ̀mí wa kọ́bọ̀lúwa wa kó dákun kó gbà á lẹ́sìn lọ́wọ́ wa kó wá mọ̀ ṣe àwẹ̀ ọdún ní òpin fún wa lórílẹ̀ ayé àkíwá kó ń gbẹ ọbọ̀lúwa wa yóò gbà lẹ́sìn o. Atọ́rọ̀ àlékún kí á ti di ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ kúkú máa ń pé ètò yín ètò wa ètò Nurul Islam iná ìlú tó gorí afẹ́fẹ́ ètò tó ṣe yí pé máa ń wáyé ní ìrántí ìyá dáadáa ní Alhaja Elizabeth Babatunde ilé ìgòǹbòrò Àbọ̀rẹ́rìn ní ìlú Èrúwà ní Ọ̀yọ́ state wa ní àhín kí ọba olúwa wa kí ó bá ní kẹ́ mọ̀mọ́ náà kó bá ní gẹ̀ wọ́n kó sì wọ́n ní ọmọ àlìjánnà onídẹ̀ra gbogbo tó fi lẹ̀ ọlọ́mọdé kó bàjẹ́ kọ́lọ́mọba kó jẹ́ kí gbogbo rẹ̀ kó máa dáa ní. ní alẹ́ tèmi ẹ máa gbádùn Sheikh wa Abdulrahman Ọlálékan Muhammadu Awwal lórí agbọ́nrin kan tí yóò dá lórí iṣẹ́ àwọn aṣíwájú rere fún wa nínú gbígba ààwẹ̀ Ramadan tá a wà nínú rẹ̀ fọba olúwa wa kí ọba olúwa wa kó jọ̀ọ́ kó jẹ́ ká lè máa tẹ̀lé ojú òpó àwọn aṣíwájú rere fún wa nínú Islam ká lè là báwọn ṣe ti là ká lè jẹ́ olóríire ọmọ àlìjánná onídẹ̀ra pẹ̀lú wọn tó bá di ọjọ́ gbèǹde àlìkíyàmà lọ́la àjọ kan sọ ọlọ́run. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil amin nabiyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in amma ba'du. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá fún ànábì wa Muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run ọlọmọba ní ṣẹfànàbí wa àtàwọn ará ilé rẹ̀ àwọn sọhábà rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run má yọ wá sílẹ̀ kúrò nínú ìkẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bàbá wa bàbá àbùkún bàbá àlùbáríkà bí wọ́n ṣe ṣe àlàyé àkórí ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ tòní òní hàlù sálàfì fi Ramadan iṣẹ́ sí àwọn ẹni Ọlọ́run àwọn ẹni ìṣáájú báwo ìní a ṣe máa ń ṣe nínú Ramadan eléyìí jẹ́ àwọn tí a máa ṣe àgbéyẹ̀wò lágbára Ọlọ́run bá Ta'ala. Ìkíní ká tó lọ síbi eléyìí ni pé oṣù tá a wà yìí oṣù tó ṣe pé ó dá yàtọ̀ ni láàrin gbogbo oṣù yòókù. Oṣù yìí l'Ọlọ́run bá Ta'ala ńlọsọ Al-Qur'ani alápọ̀nlé l'Ọlọ́run bá sọ kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Oṣù yìí oṣù tá a máa ń gbààwẹ̀ ni oṣù àánú ni oṣù kẹ́ni oṣù sùúrù ni. Nínú oṣù yìí àwọn màláíkà aláàánú wọn a máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo olùgbààwẹ̀ tá bá ti bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ báyìí tí ilé ó fi ṣú tá a fi ṣínú ìlànà màláíkà òun náà máa tọrọ ìdáríjì fún ẹnì kọ̀ọ̀kan wa. Nínú oṣù yìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nítorí wọn ń kó ẹwà àti ọ̀ṣọ́ bá ọgbà àlùjánnà onídẹ̀ra. Ọlọ́run wa sọ fún àlùjánnà wípé ó fẹ́ tásìkò táwọn ẹrúsìnmi tí a jẹ́ ẹni rẹ̀ tí wọ́n máa bọ̀ wá sínú rẹ̀ ìrìn àlùjánnà. Nínú oṣù yìí bákan náà gbogbo ilẹ̀kùn àlùjánnà pátá òní a máa ń ṣí wọn kì í sẹ́yọ kan kù láì ní í ṣí nínú ilẹ̀kùn àlùjánnà. Bẹ́ẹ̀ náà nílẹ̀kùn náà gbogbo ẹ̀ pátápátá òní a máa ń tì í pa nínú oṣù yìí.
ànínú oṣù yìí bákan náà gbogbo àwọn àǹjànú èṣùkéṣù tí wọn kì í jẹ́ kéèyàn ráyè ṣiṣẹ́ olóore ọlọ́run á ní kí wọ́n dè wọ́n ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ kí wọ́n gbé adè ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́rùn. ànínú oṣù yìí bákan náà lálaalẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀dá kọ́nà ọba kọ́sẹ́ nìkọ̀ọ̀kan wa náà lọ́kàn nínú wọn lọ́nà máa ń bọ́ okùn náà kúrò lọ́rùn wọn. tó bá wá rí bẹ́ẹ̀ oṣù ọ̀hún ńlá ti wà nínú rẹ̀ yìí o ẹ̀yà ajá jígìrì ṣiṣẹ́ olóore lọ́lọ́kan ọ̀jọ̀kan ká wá fi àwọn iṣẹ́ rẹ̀ wa èyí tá a máa ṣe ká ìjọ ti àwọn ẹni ọlọ́run aslafuna salihun àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìkíní báwo làwọn sàbí báwo ni a sì máa ń gbààwẹ̀ àwọn sahabatul kiram ọlọ́mùbá ni yọ́nú sí wọn tí wọ́n bá gbààwẹ̀ kìí sẹ́nu wọn nìkan ìní máa ń kóró ìní pé kìí ṣe pé ààwẹ̀ tiwọn lórí àìjẹ àìmu nìkan ńlọ́mọ ṣùgbọ́n bí wọ́n bá gbààwẹ̀ ẹnu wọn a máa gbààwẹ̀ etí wọn a máa gbààwẹ̀ ojú wọn a máa gbààwẹ̀ gbogbo oríkèéríkèé ara wọn pátápátá òní máa ń gbààwẹ̀. ìdí nìyí tó fi jẹ́ pé kan náà wọn sọ̀hábà ìyẹn Jábìr ọmọ Abdullah kọ́nà kọ́ba níyọ́nù sí i ó ń sọ́nà rẹ̀ yìí pé ìdá súnmùtà gbogbo ìgbà tí wọ́n bá ti lè gbààwẹ̀ pátápátá fàlìyàsùn máa kàsá mùú kàwá bá sọ̀rọ̀ kà bó bá ti ń gbààwẹ̀ etí rẹ̀ jí kò ní ọ̀gbààwẹ̀ ẹnu rẹ̀ jẹ́ ọ̀gbààwẹ̀ mí ìsọ̀sọ́kùsọ mí ìsọ̀rọ̀ àlùfànṣá mí ìsọ̀rọ̀ ẹ̀yìn mí ìṣòfófó etí rẹ̀ má fi gbọ́ orin má fi gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn mí ìgbọ́rọ̀kọ̀rọ̀ bákan náà ojú rẹ̀ má fi ṣe nǹkan tọ́nà ọba tààlà tó ṣe léwọ̀ ọmọ ìgbààwẹ̀ tó tọ̀ ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí ọmọ yìí fídíò wò lọ́sàn-án gan nínú àwẹ̀ obìnrin olóbìnrin wọn ò gbé wá ojú rẹ̀ náà ló fi wò etí rẹ̀ náà ó fi gbọ́ àwọn àyájọ́ ọ̀fọ̀kọ́fọ̀ orin kọrin ó tún fi gbọ́ lọ́sàn Ramadan ó fi àwẹ̀ rẹ̀ ó fi jọ tàwọn sálàf ó fi jọ tàwọn ẹni rẹ̀ àgbàtàbà tó fi jọ tàwọn ẹni ìṣáájú ìgbà náà ni àwẹ̀ òní yóò tó jẹ́ nǹkan tó ṣe pé yóò nítumọ̀ níwájú Ọlọ́run bá ọjọ́ tó fi ń gbààwẹ̀ àtọjọ́ tó fi gbààwẹ̀ má jẹ́ kọjọ́ náà má jẹ́ orí bákan náà bó o ṣe ń ṣèrú nídìí títà nídìí rírà kí Ramadan yóò tó ọjọ́ àjáwọ́ ń bẹ̀ nígbà tí Ramadan tó ti dé kọ́ wa bẹ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ má jẹ́ o lè padà bẹ̀ mọ́ bí bẹ́ẹ̀ bá kọ́ àwẹ̀ tó ń gbà bí a ló lè nítumọ̀ kankan níwájú Ọlọ́run lójúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé man lam yada qawla zur wal amala bihi falaysa lillahi hajatun fi an yada ta'amahu wa sharabahu anábìlẹ̀ tí ó bá yí ọ̀rọ̀ pa ẹni tí ó bá yí ọ̀rọ̀ ẹ̀yìn tí ó bá yí sọ òfófó ṣíṣe èrò ṣíṣe nídìí ọjà ẹni tí ó bá pàtì kọ́ yàgò fún kọ́ jìnnà sí irú ẹni báwọn tí ó bá yẹ pé bí ṣe ń ṣe káwé tó dé náà ní tó ń ṣe náà wẹ̀ ọlọ́run bò bùkátà sí àìjẹ àti àìmú rẹ̀ ó kàn ń fìdí panú lásán ni ẹni pé àwọn ẹni ọlọ́run tí a ń jẹ ní ìṣáájú wọ́n máa ń jìnnà sí ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ tí a máa ń gbàwẹ̀ lọ́wọ́ bí a bá ń gbàwẹ̀ ẹnu wọn gbàwẹ̀ etí wọn gbàwẹ̀ ojú wọn gbàwẹ̀ oríkèéríkèé ara wọn ìyọ́ gbàwẹ̀ kúrò níbi ntọ́lọ́wọ́n ọba tí ọ̀fẹ́ lára ìlànà àwọn ẹni ọlọ́run tí a ń jẹ́ ní ìṣáájú ni pé wọ́n á máa ṣe kìyàmù láìl wọ́n ó ṣe tàràwí pẹ̀lú imam nínú mọ́ṣáláṣí yàtọ̀ sílẹ̀ tó bá tó di lóru wọ́n ó tún ṣe kìyàmù láìl báwọn ẹni ọlọ́run bí ẹ ṣe máa ń ṣe nù. ní ìbámu sí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ pé man qama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi anábì lẹ́ ń bá torí ọlọ́run bá tó yan náfìlà lóru nínú oṣù Ramadan ọ̀yàn nígbàgbọ́ tó ní sọ́lọ́run ọba àti nítorí pé ó ń béèrè ẹ̀san lọ́wọ́ rẹ̀ lórí tó ṣeun níwájú ọlọ́run bá kí ni tí ó ṣẹlẹ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹlẹ̀ síwájú ọlọ́run ní kí wọ́n wọ́gilé kí wọ́n forí rẹ̀ jí Imam Bukhari àti Muslim ni wọ́n gba hadithi wa. àníkẹ́ káàdìrí lóru ká yan náfìlà yìí ó jẹ́ ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì jẹ́ ìlànà àwọn ẹni ọlọ́run àwọn ẹni ìṣáájú mọ̀mọ́ Aisha radiyallahu anha wọ́n sọ pé la tada qiyam al-layl fa inna rasulallahi sallallahu alayhi wa sallam kana la yada'u wọn lè tọ́jú mùsùlùmí náfìlà òru níyàn má jẹ́ kó rún àìsàn káìsàn eré bọ́ọ̀lù tó ń wò má jẹ́ kó bọ́ tó òfin ní láǹfààní láti yan náfìlà lóru torí pé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam pa á ànábì gangan fúnra rẹ̀ kọjá tí máa ń fi náfìlà òru kọjá tí máa ń fi ṣeré kódà ìdá márìdọ̀ àwòkásálà bára bíi tára rí ọba yá àbára rẹ tiẹ̀ kọ́lẹ̀ sọ́lùlà kọ̀ọ̀rídàn yóò yà kírun yóò yàn náfìlà yóò yà yàn náfìlà níjòkó ni ẹni káwa náà kákọ̀sẹ̀ ànábì wà níbi ilé Umar kọ́nà ń kọ́ba ní yọnu sí
yusalli min al-layli ma sha Allah ìwọ̀n bá ń tọ́nà bá fún láǹfààní láti yàn ní náfìlà lóru yóò ti yàn lọ gbáà hatta idha kana nisful layl tó bá di òru dá méjì ayqadha ahlahu àwọn aráàlú rẹ̀ yóò jí ọmọ ní ìyàwó ní pé ẹ̀yìn náfìlà ẹ̀kírun fọlọ́n thumma yaqulu salata salat yóò máa pàwọn láti pé ẹ̀ǹdí ẹ̀kírun ẹ̀yìn náfìlà òru wa yatlu yóò máa káyà Al-Qur'an tó lọ sọ pé wa'mur ahlaka bis-salati wastabir 'alayha la nas'aluka rizqan nahnu narzuquk wal 'aqibatu lit-taqwa. bí bá ṣe ń jí wọn bẹ́ẹ̀ ni yóò máa káyà pé Ọlọ́run bá sọ pé wa'mur ahlaka bis-salati àwọn aráàlú rẹ̀ máa wọ́n láṣẹ ìrun ní kíkí wastabir 'alayha ìwọ gan wá ṣe sùúrù ní faradà lórí ìrun ètò ọ̀fẹ́ máa kírun bí èèyàn bá ní sùúrù èèyàn lè kírun ní pàtàkì jùlọ ẹni tó bá ṣe pé ìsàlẹ̀ ara rẹ̀ kì í bá dúró ọ̀lọ́lá bí ẹ̀ márùn kó tó di pé yóò kírun ayọ̀ kàtá Ọlọ́run ní ká ṣe sùúrù lórí ìrun tí a fẹ́ máa kí. ìran tó wà kí àkígbaládà kí gbẹ̀san ni kẹsí pé ìrun rẹ̀ Ọlọ́run bó fi àlà Ọlọ́run bó fi àgbàpọ̀ rárá la nas'aluka rizqan á béèrè ìjẹ ìpèsè látọ̀dọ̀ rẹ̀ fọ́nà ọba bí kò sí fọ́nà ọba lọ́ba tó ṣe pé ó ń pèsè fún ọ àtúbọ̀ lọ́nẹ́rẹ́ yóò máa jẹ́ ti àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọba á rí lẹ́nu suratu Taha. nínú hadith ètí Sa'ib ọmọ Yazid ọmọ Zaidu tí ó gbà wá ó ní kana al-qari'u yaqra'u bil-mi'in nínú àwọn sàbẹ́ àwọn tí wọ́n máa ń ṣíwájú tí wọ́n kírun kìyàmù láìlì fáwọn sàbẹ́ wọ́n ka ọgọ́rùn-ún tí ó pọ̀ ìní wọ́n kà lórí raka ẹ̀yọ̀kan hatta kunna na'tamidu ala al-'asa min tul al-qiyam níbi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọ̀pá lágbára ní báyìí látàrí pa àti dúdú tẹsẹ̀ tí ń ro wa mùsùlùmí Ọlọ́run ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn mọ́sálásí bí yorùbá ti kàǹkàn pọ̀ ìní máa kún kẹ́kẹ́kẹ́ lásìkò Ramadan òun síra rẹ ló fóònù ẹ̀já bẹ̀rù Ọlọ́run ọba kí Ramadan ilé òtún tó di òtún dọ̀dún mi ẹ̀já ṣe sùúrù ní farada mọ́sálásí tí wọ́n bá ti kàǹkàn tó pọ̀ ìní kò ti kírun má lọ mọ́sálásí múdíá màtá Allahu Akbar ó ń tara rẹ jẹ lóbi tí wọ́n ti ka nǹkan tí ó gùn dáadáa wọ́n bá àwọn ẹni Ọlọ́run àwọn ẹni ìṣáájú omi ẹ̀ṣin máa ń ṣe wọ́n pẹ̀pẹ́pẹ́ lórí ìrìnàjò débi wípé wọ́n máa ń gbára léegi pé alájọ kíta ni pẹ̀lú ògùn Ọlọ́run ọba so ìyẹn ni pé káà náà kádàbí àwọn ẹni ìṣáájú lórí bí wọ́n ṣe ń kí ìrun. ká tó kúrò níbẹ̀ àkíyèsí láti gbọ́dọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àìṣe sùúrù lẹ́yìn imam kádìjọ kí wọ́n rákà mẹ́tàlá àbí rákà mọ́kànlá tí wọ́n fẹ́ kí bẹ́ẹ̀ ló ń bá ti kí mẹ́rin ọ̀nlọ́nu bẹ́ẹ̀ ló ń bá ti kí mẹ́wàá tó bá dìgbà tí wọ́n fẹ́ kí wítìrì báyìí yọ jáde mọ́sáàsì pé ilé lòun ti fẹ́ kí wítìrì ọba ṣe sùúrù pẹ̀lú imam eléyìí lóore fún ọ púpọ̀ jukọ̀ wa máa ń jọ parí ìrun pẹ̀lú imam lọ ẹ̀ ń bá ṣe sùúrù tí imam fi kírun táwọn jọ kí tá imam sálámà so yálà ọ̀ sálámà àbí ò tiẹ̀ sálámà ọ̀ sọ wítìrì tiẹ̀ ọ̀ sọ di ṣáfihàn irú ẹni báwọn ládẹ́n tó ṣe pé ó díndín òru ìlàjì òru ilé ìdúró tẹ̀yìn náfìlà fún ọba òní ọmọ bẹ fún onítọ̀hún ní ìbámu sí hadith ètí àgbà wa látọ̀dọ̀ jìṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam tó sọ wípé ẹni yòówù man qama ma'a imami ẹ bá ṣe sùúrù tọ̀yìn náfìlà òru pẹ̀lú ìmáàmù rẹ̀ hatta yansarifa títí tí ìmáàmù tí ó fi parí ìrun náà irú ẹni bẹ́ẹ̀ ó ti bàláwo kìyàmù láìla ládàá pé ó fi gbogbo orúkọ fi sùn oníwọ́kọ̀ fún onítọ̀hún àwọn àfọ onísúnà àwọn ní àgbà hadithi àwọn ní àgbà wa yẹn ni pé ìṣesí àwọn sàbẹ níbi náfìlà òru yálà tarawih àbí kìyàmù láìl òní pé wọn a máa pẹ́ dáadáa níbi tí a máa ń kà ń bẹ́ẹ̀ kì í ṣe náà àti iná kúlọ̀ aláwọ̀ nìkan ni a máa ń kà wọn a máa kà wọn súrà tó gùn dáadáa àwa náà bá àbálẹ̀ ìbẹ́gíjẹ ẹja abẹ́kẹ́jẹ́ ẹja abẹ́rù náà bá bóṣewé kan bóṣewé méjì lórí ọ̀pá kọ̀ọ̀kan eléyìí náà ò tí ì pọ̀jù bàbá mọ́rin tí mẹ́nu Ramadan ni a máa tàn máa kí kọ́mọ̀tì ẹ̀ tàn mọ́ láéláé ni abala míì tún ni wípé ìṣe sàárà báwọn sàgbé bí a ṣe máa ń ṣe ìtọrẹ àánú nínú Ramadan kódà kí Ramadan gan kó tó dé àwọn sàhábà wọn kẹ́kọ̀ọ́ eléyìí lọ́sọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí Anas bin Malik tó sọ nípa rẹ̀ wípé òun ò rí ajíwádà ẹni tí máa ń tọrẹ tí ó wà á tọrẹ bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní pàtàkì jùlọ nígbà tí Málíkà Jibril tó bá wá sí mùrọ̀jà Kùránì fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá sọ pé wàlá Rasulullahi sallallahu alayhi wa sallam ajíwádù alójútì ọlọ́wọ́ bá òun fọlọ́wọ́ bá òun fi bóra ó ń ta ọrẹ kódà ọrẹ títa rẹ̀
nígbà tí màláíkà Jibril tó bá ké Kùránì fún a máa ju ti atẹ́gùn èyí tá a sanwó fún tí ọ̀rọ̀ ń tún yẹ́ tí ń tún sí ala yọ gbọ̀ wájú yọ gbẹ̀yìn yọ gbọ̀ tó yọ gbọ̀ sí so ànábì tó wá tọrẹ jù bá ń lọ. tọ́yì àwọn tí wọ́n jẹ́ ẹni ọ̀ṣáájú lára àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ lára Ànábì wa Muhammad olè tí ń bọ̀ yìí o Tọ́lẹ́hà ọmọ Yahya ọmọ Tọ́lẹ́hà ó ń sọ lọ́rọ̀ kan wípé haddathatni jaddati ẹni tó jẹ́ bí ìyá àyà fún mi àbí ìyá bàbá torúkọ rẹ̀ jẹ́ Sọ́ọ́dá ọmọ Auf ó sọ pé dakhala ala Tọ́lẹ́hà dhata layla ó lóun wọlé ti Tọ́lẹ́hà lórúkọ kan wa huwa akhiru nafsi ìgbà tó ń bá òun lẹ́yìn tó ṣe pé ó ń banújẹ́ lẹ́yìn tójú ẹ̀ tó fàrọ̀ òun wá béèrè pé má ṣàánúkà kí ni tọ́rọ̀ lọ kí ni tó ṣẹlẹ̀ àárọ̀ bàkà ṣe ọ̀n fa ọ̀hánìk sí nǹkan kan ṣẹlẹ̀ sí ọ ni sí nǹkan kan ń kó wàhálà bọ̀ nínú ẹ̀mí kí n sì kọ́ lọ́wọ́ fún ọ bí ọwọ́ adalóhùn ní alimáàlú lẹ́bi ìndí kọ̀dé káthóra wà ákàrọ̀bátì owó tó náà wọ́n bá fún mi ní owó yìí ti pọ̀jù ó ń kó ìrònú ó ń kó bá mi ó ti kó mi sínú wàhálà ó ní wàá sọ́gbà fáwọn aláìní olùsì gbà bẹ́ẹ̀ olùsì wà á ọ̀hún níbi pé máa bá kí àmì wọ́lẹ̀ òde àmì wáhid kódà bó ṣe dílé àmì ẹyọ kan báyìí kò tiẹ̀ sẹ́kù wọ́n pátápátá ńlọ́ha fún àwọn aláìní àwọn ẹni ìṣáájú nínú gbogbo tí a ní lóore lówó ni ní dúkìá bó ṣe lè wù kọ́ pọ̀ tó kì í jẹ́ nǹkan kan lójú wọn Umar ibn Khattab radiyallahu anhu òní lónìí òun ọ̀nà owó tí ó ju ti Abubakar Siddiq òun ọ̀nà lọ ọwọ́ lọ sọ́dọ̀ ànábì owó rẹ̀ tó ní ọ̀dà méjì ọkọ̀ kan bẹ́ẹ̀ ọkọ̀ fanabi sallallahu alaihi wasallam ànábì ní tọ́ sọ́ọ̀sì ẹ̀ǹgá òkun ní àwọn náà ń sẹ́lá jìkú pẹ̀lú ilé ìtọ́ nǹkan wáyé ó sì sẹ́kùn nàní ìgbà táwọn Abubakar tí ó di gbogbo rẹ̀ tó ní pátápátá lóko wá bá níbi pé òun fẹ́ fìràn dá wà lọ́wọ́ níjọ́ náà ni wọ́n rí ta ní pé látòmí lọ ìyìntúnbá Abubakar ìyìntúnbá ṣe ìdíje nípa pé ànáwó náà níta fẹ́ lò mẹ́ẹ̀ ni pé àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ ní ìṣáájú àwọn ojú pànàbí téèyàn ọ̀nàwó sí àwọn máa ń wá káàkiri ní látara wíwá nígbà tí wọ́n nà sí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ná Abubakar Siddiq ọlọ́mọba ni yọnu sí lára ń tọ́ sọ di ọ̀kan ní àwọn tí wọ́n fún lóòdùnú pé wọ́n wà àlùjánnà látàyé ó ní sàárà tó ṣe láàárọ̀ ọjọ́ kan níbi ìkànnì tán talẹ́ntọ́ ti ṣàbẹ̀wò aláàrẹ̀ lónìí Abubakar lónìí tọ́yìn talẹ́ntọ́ ti ṣe sàárà lónìí Abubakar lónìí wọ́n rọ̀ ní ayé tí kú ọlọ́dọ̀ rẹ̀ iṣẹ́ bíi mẹ́rin ànábì saka gbogbo ẹ̀ pátá ní Abubakar ti ṣe ànábì wa ni tọ́ rẹ̀ Abubakar àwọn iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tó ti ṣeun kì í sara jọ síyàn lára àfi kí yàn dọ́mọ àlùjánnà onídẹ̀ra eléyìí jẹ́ bíi sáré lẹ́ẹ̀kejì tánàbí fún Abubakar Siddiq ó ti kọ́kọ́ fún nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú àsìkò yẹn ni pé àwọn owó tó lọ́n bá fẹ́ ní kọ̀ọ̀kan wa náà bó ṣe kékeré bó ṣe pípọ̀ dípọ̀ náà sójú ọ̀nà Ọlọ́run mú nǹkan kan wá sílé ayé kò sí nǹkan kan tá a mú jáde kó nígbà tá a bá ń lọ. tá a bá ń sọ nípa báwọn aslafuna salihun àwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ ní eré bí a ṣe máa ń ṣe sàárà àwọn oríṣi méjì ni. abala àkọ́kọ́ taftiru sa'imin àwọn tí wọ́n jẹ́ pé wọ́n gbààwẹ̀ kí wọ́n jẹ nísìnú wọ́n máa ń gbìyànjú lórí àti pèsè rẹ̀ fún abala kan nù. abala ìkejì ni wípé Ramadan wà o kò sí Ramadan o ìtàn wọn máa fáwọn èèyàn lóúnjẹ jẹ wọn yìí wá fi ma lórí àwọn aláìní nìkan tí wọn máa ń fún lóúnjẹ kódà àwọn tí wọn jẹ ọlọ́lá tí wọn jẹ olówó gan wọn á tún máa pè wọn tí wọn ó tún fún wa lóúnjẹ ilé ìjẹ àgbọ́yé wọn tí wọn gbọ́ sí ayọ̀ náà ọba nínú Suratul Insan ayọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ tọ́nà sọ wípé wa yut'imuna at'am àwọn màlúùjẹ́ndọ̀ nílẹ̀ àwọn tí wọn jẹ ní Ọlọ́run àwọn tí wọn jẹ ní ire wọn á máa pèsè oúnjẹ fáwọn èèyàn ala hubbihi tó ti báwọn gangan ṣe nífẹ̀ẹ́ sóúnjẹ tó yẹn pé wọn máa ń gbọ́lá fẹ́lòmíì lẹ́mìí ara wọn tàbí ká tẹ̀sí pé wa yut'imuna at'ama ala hubbihi wọn á máa fáwọn èèyàn lóúnjẹ jẹ torí ìfẹ́ tí a ní sọ́dọ̀ Ọba subhanahu wa ta'ala àwọn oníwàá fún lóúnjẹ miskinan àwọn aláìní ọmọ òrukàn àwọn tí a mẹ́ ń gbẹ̀kùn wọ́n máa sọ wọn pé tó a kà fún yín lóúnjẹ ni o àníkẹ́ dúpẹ́ fún àwọn lọ́la kẹwàá dúpẹ́ rárá àfọ́pẹ́ yín ṣùgbọ́n àwọn wákọ́lọ́ Ọba subhanahu wa ta'ala kó kó wa yọ kó fi alẹ́ mi balẹ̀ kọ́ là wá lọ́jọ́ tó ṣe wípé gbogbo ojú ni ó fàrọ̀ lọ́jọ́ tó ṣe wípé ọjọ́ náà yóò le. àwọn aslafuna salihun àwọn ẹni Ọlọ́run tí a jẹ ní ìṣáájú wọn a máa ṣe akitiyan lórí àti fáwọn èèyàn lóúnjẹ jẹ. ní ìbámu sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé ya ayyuhan nasu afshu salam ẹ̀yin èèyàn
máa fọ́n sálámà ká ẹ bá ti ń ra yín máa sálámà sára yín wa at'imu ta'am ẹ sì máa fáwọn èèyàn ló ń jẹjẹ wasilu al-arham àwọn okùn bí àwọn mọ̀lẹ́bí yín anábì ní ẹ ṣe dáadáa sí wọn wasallu bil-layli wan-nasu niyamun tó bá lóru ẹ̀yin ẹ dìde ẹ̀yin náfìlà lásìkò gba táwọn èèyàn tí wọ́n ti sùn lọ tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ tadkhulu al-jannata bisalam ẹ wọ àlùjánnà onídẹ̀ra pẹ̀lú rọrùn Imam Tirmidhi ló gba àdìfì wá Imam Ahmadu àwọn náà gba musnad wọn kódà bá wà Albani wọn ní àdìsí náà àdìsí tó ní àlàáfíà gbáà ni kódà tún nínú àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ ní ìṣáájú tó ṣe wípé ìyẹ́dẹ̀rún ashrata min ashabi wọn rà kí sí àmì mẹ́jọ ní àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá tí wọ́n jọ rìn wọn yẹ faláìní nìkan wọn yẹ fi ṣe wọn sì fún wa lóúnjẹ oúnjẹ àjẹyó òní ọmọ ń pèsè fún wọn kódà nínú àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ ní ìṣáájú tó ṣe pé oúnjẹ tí ó fi ṣínú lálẹ́ a máa gbé fáwọn èèyàn pé kí wọ́n jẹ abala kan ọ̀nìlẹ́yìn nígbà tafsiru Sa'imin àwọn sọ̀hábà wọn tún máa gbìyànjú ń bẹ̀ ìwọ ọmọ láǹfààní kọ́ fáwọn èèyàn ló ń jẹjẹ kọ́ fáwọn èèyàn ọgọ́rùn-ún ló ń jẹjẹ ọmọ ní kápá rẹ̀ ṣùgbọ́n tí èsì lẹ́yìn gàrí lọ́ọ́ máa ha fáwọn èèyàn àgbàdo lọ́ọ́ máa ha 100 naira lọ́ọ́ máa fi láwọn èèyàn lọ́wọ́ ó tí ì ṣe àṣetó bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún yàn ìmọ̀ ń fẹ́ kéèyàn ṣe àfihàn ọrẹ ni ọba tí ń ṣe àfihàn rẹ̀ owó orí ó tún máa pọ̀ sí ni alájà Abdulaziz Adéṣekọ́lá àwọn dà lónìí èmi àti jẹ́ pé ọlọ́run ọba wọn wá sí olóore tí a ti ṣe léyìí tó ṣe pé ó ti kúnlẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni máa ń wá sẹ́rẹ́ǹtì káàfù mọ́ṣáláṣí ọ̀dọ̀ wọn kí ẹni nítorí ti káàfù ṣùgbọ́n nítorí àwọn oúnjẹ àjẹyó lẹ́lòmíì fi ń wá sọ̀yìn ni pé ẹ̀dá kan jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa náà ẹ̀jẹ̀ á gbìyànjú kárí pé ṣe olóore yìí à ń ṣe nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé ẹni yòówù tó bá fún aláwẹ̀ lóúnjẹ jẹ man fattara sa'iman ẹ̀ ń bá fún aláwẹ̀ lóúnjẹ jẹ káàní magfiratan li dhunubi látàrí pọ̀ fáláwẹ̀ lóúnjẹ jẹ yìí yóò jẹ́ okùnfà ntọ́nà ọba tí ó fi ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ kódà wàá ti kọ̀rọ̀kọ̀ bá ti minan nar yóò jẹ́ okùnfà ntọ́nà ọba tí ó fi bọ́kùnrin náà kó lọ́rùn èèyàn kódà wàkàní lahu mithlu ajri irú ẹ̀san tẹ́ni tó gbà àwẹ̀ wọn gbà gangan òní wọn kọ́ lẹ̀ fún rẹ̀ náà bóyá ni wípé nǹkan kan ò ní dínkù nínú ẹ̀san ẹni tó fún ní oúnjẹ àwẹ̀ jẹ àwọn sábà ní ilé òjíṣẹ́ náà bá laysa kulluna yajidu ma yufattiru bihi sa'im kí ṣùgbọ́n náà láàrin tá a lè fún aláwẹ̀ jẹ anábìwá ni yu'ti Allahu hadha thawab liman fattara sa'iman ala madaqati labanin aw tamra ẹ bá fún aláwẹ̀ bó sì wàrà lọ́ra fún jágò tẹ́nẹ̀rà lọ́ra fọláwẹ̀ ládàrẹ́ ti dúró omi lọ́fọláwẹ̀ ládàrẹ́ dàbídò ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńlọ́ra kódà wọ́n máa ń ṣàkóso ìmọ̀ ẹ̀ ń bá fún aláwẹ̀ kan lómi mú ọlọ́wọ́ bó fún ní omi mú níbi àbàtọ̀ wọn ànábì sallallahu alaihi wasallam méjì tó ṣe pé bí ẹ̀ bá ti lè mú mi níbẹ̀ ọgbẹ́ kan ò tún ní gbẹ̀yàn mọ́ téèyàn ò fi dé lọ àlùjánnà onídẹ̀ra aláwọ̀ ẹni ọlọ́wọ̀ ẹni ìṣáájú ìlànà nínú Kùránì ni pé wọ́n yẹ ta lúdò wọ́n yẹ máa wo fídíò wọ́n yẹ máa ṣeré kéré wọ́n yẹ máa wo bọ́ọ̀lù ẹlòmíì wákàtí mẹ́ta ní bọ́ọ̀lù nínú àwẹ̀ Ramadan ó sì bẹ̀rù Ọlọ́run bá ṣùgbọ́n àwọn sàhábà àwọn ẹni ìṣáájú kanu yajtahiduna fi tilawatil Qur'an wọ́n máa mú kíké Al-Qur'ani lọ́kọ̀ọ̀kọ́ndọ̀n kódà arímọ̀ tó ṣe wípé níbi kìyàmù láìlì kọ̀ọ̀kan láàrin ọjọ́ mẹ́ta yóò sì parí odi Al-Qur'ani alẹ́ tó ṣe pọ́jọ́ méje ní fi ń parí Qur'ani níbi kódà Ìmáàmù Ṣàfi'í 60 Qur'ani ìyẹn máa ń parí nínú Ramadan tí wọ́n aráyè sí lẹ́yìn kó tó wo bọ́ọ̀lù kó tó wo fídíò kó tó ta tẹ́tẹ́ kó tó ta géèmù ẹ̀dá kan jẹ́ abẹ́rẹ́ lọ́nba ẹ̀jẹ̀ á padà lọ síbi ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú káwọ́ bóun yẹn sí Joseph ọlọ́ọ̀bá káwọn náà ṣe bíi tiwọn kálíbà àlìyàn ti sọ pé yóò lára bíi tiwọn lọ́nà parí lánàá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwẹ̀ tá a ti ń gbà bọ̀ látàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa ba àwẹ̀ jẹ́ látàrí pé a ṣe sùúrù níjẹrin ọmọ ìyàgò tẹ̀ sínú níjẹta àmọ́ ìyàgò tá a sínú ó sì á jẹ́ pé lánàá wàláhì mo fojú mi rẹ̀ tó ṣe pé ní after 6 aago méje kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún ní a ti bẹ̀rẹ̀ sí ní sínú ẹlòmí aago mẹ́fà àbọ̀ ẹlòmí aago méje ń lọ lù gbogbo ẹni tó bá ṣẹlẹ̀ ìta aago méje ọkọjá ìṣẹ́jú márùn kò tó sínú lánàá ọ̀làwẹ̀ o yà bẹ̀rẹ̀ náà bá kọ́ gbàwẹ̀ náà kọ́ gbà padà Islam ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹbí lọ́wọ́ àwọn àfáà lórí tí ọba yẹ yín nídìí ẹ̀sìn èyí ṣagídí èyí ṣèfẹ́nu ọlọ́ọ̀bá sí ọlọ́mọ àlùjánnà ọlọ́mọ ṣe ọlọ́mọ náà. jazakumullahu khairan adúpẹ́ ní ọ̀dọ̀ náà olúwa yóò bá ní sẹ́yìn ní ẹ̀san rẹ̀ tó pọ̀ ètò Nurul Islam iná ni ó wà lórí afẹ́fẹ́ léyìí tó ṣe pé ó máa wá ní àti ọmọ dáadáa ni Alhaja Elizabeth Babatunde ilé ìgbòǹgbòrò àbọ̀rẹ́rìn nílùú Èrúwà
ní Ọ̀yọ́ state wa ń bíbá kí Ọlọ́run ọba kó bá ní kẹ́ màmá náà kó bá ní gẹ́ màmá náà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní bíbá ó ṣe bákan ibi tí ẹ máa pè wá sí òun nìyí 08053458172 lẹ́ẹ̀kan sí 08053458172 orí aago tẹ́ ẹ lè pè wá sínú Ọlọ́run ọba yóò bá ní sanyín lẹ́sàn-án rí o. naam kí ni bẹ́ẹ̀ hello naam waaleykum salaam ẹ gbọ́n sókè ẹ kalẹ́ máa wo naam naam kí ni ìbéèrè yín mà. Ọlọ́run san yín lẹ́san rí o Ọlọ́run nífẹ̀ẹ́ yín o Ọlọ́run kọ́ wa àti yín jọ pọ̀ sínú ọgbà àdìjẹ́ nìyí dára ẹ ṣeun. púpọ̀ Ọlọ́run san yín ní ẹ̀san rí. ṣe inú ìtura rí. hello. ẹ ti wọlé o. ìpè tí mi jágbe. ntí àwọn aláàjì wa ń bá wa sọ ni pé kádàkùn ká jẹ́ kí ojú wa gbàwẹ̀ pẹ̀lú wa kí ẹnu wa náà gbàwẹ̀ pẹ̀lú wa gbọ́wọ́ gbàwẹ̀ pẹ̀lú wa nínú Ramadana tí a wà ká sì má jẹ́ kí asámù wa kó já létí asámù gidi ni ká sì máa kí ká má kí asámù sọgbálẹ̀. hello. ẹ sọ̀rọ̀ kẹ́ ìpè ń jápè ni o. wọ́n sì ń jó yá yí pé nípa yí pé inú òjò la wà ọjọ́ míì tí òjò bá fẹ́ rọ̀ tí ò ní rọ̀ tí gbogbo ẹ̀ ń ṣègùn jẹ ká máa ṣàkíyèsí pé àkókò àti sínú ò tí ì tó ká má sínú kákòókò sínú tó ọlọ́wọ́ sànù. hello. naam ẹ kálẹ̀ ẹ sọ̀rọ̀ kẹ́ hello àti ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ kẹ́ náà ẹ kálẹ̀. kí ni ìbéèrè yìí tó ti jágbe. aláàjì wa èyí tí mo kàn fẹ́ kẹ́ ẹ bá nìyẹn náà. kí ni ìbéèrè yìí. waaleykum salaam. naam tójú bá rọ̀. naam. 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 ẹ ṣe àbẹ̀rẹ̀ torí ọjọ́ ti lọ. ní tí a ń bẹ̀rẹ̀ ni pé wọ́n ní tá a bá nígbà tí àwọn ẹlẹ́kọ̀ọ́ ní sọ pé tóòrùn ọba ti lè yọ mọ́ pa á lè sínú. tóòrùn bá wọ̀ òun ni a lè sínú ohun tí wọ́n ń tà yẹn òjò lọ́ba ojú ọjọ́ jẹ́ so a ṣiṣẹ́ tán tó síwájú ọjọ́ yẹn ni a ní ṣiṣẹ́ tán wípé òjò ti bójú ọjọ́ jẹ́ ó ti jókòó ọ̀fẹ́ máa kùn rárá o òun gbọ́dọ̀ wọ̀ ká tó kì í pé a sínú báyìí ni a ṣe dúró mọ́ ní òní kí ọbọ̀dúnwá wa kó gbà lẹ́sìn ní ọ̀wọ́ àgbúgbò ẹni tẹ́ ń pè ẹ̀rọ ìbínú ọjọ́ òṣèré mú solókùn mọ́lẹ̀ tọ́ ẹni tí ń bá ní gbé sókè tí ń bá ní gbé sílẹ̀ ẹni Adédàmọ́lá Láfẹ̀wá kí ọbọ̀dúnwá wa kó wà ní ṣe àgbéga rere fún òun náà.